Àwọn ẹlẹ́ṣọ́ ààbò ẹnubodè ìlú èyí tí a mọ̀ sí Nigerian Customs Service ti fi ìpòrúru ọkàn wọn hàn nípa bí àwọn oògùn olóró ṣe ń wọ orílẹ̀-èdè Nàìjíríà láti àwọn orílẹ̀-èdè tí wọ́n mú létí. Àjọ náà ní àwọn orílẹ̀-èdè kan ń gbin oògùn olóró náà pàápàá fún títà sí Nàìjíríà nítorí pé ọjà rẹ̀ tóbi. Adarí àgbà fún àjọ náà ní ìpínlẹ̀ Ògùn One Command Deputy Controller Ọládàpọ̀ Afẹ́ni ló sọ èyí nígbà tí ó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ ní olú iléeṣẹ́ náà ní Ìdíròkò ìpínlẹ̀ Ògùn. Ó kìlọ̀ pé ìjàmbá tó wáyé látàrí títà àti kíkó oògùn olóró wọlé lè mú kí àìní ààbò, ìwà ọ̀daràn àti àwọn ìṣe ọ̀daràn mìíràn pọ̀ sí ní orílẹ̀-èdè Nàìjíríà. It has shown that Ghana Loud or cannabis indica is linked to acute psychosis, severe cardiovascular distress, rapid addiction, and long-term mental health degradation. The high profit of these illicit drugs directly funds violent criminal networks, human trafficking, and the illegal proliferation of arms across borders. Traffickers aggressively market these high-potency drugs to young demographics, destabilizing schools and local communities. The smuggling of cannabis and dangerous variants like Ghana Loud, Colorado, cannabis sativa are not a victimless crime. It destroys lives, breeds violence in our neighborhoods, and undermines our economy. Afẹ́ni sọ pé àwọn òṣìṣẹ́ àjọ náà gba ọ̀pọ̀ oògùn olóró Ghana Loud Indica tí ó ju 6,000 lọ, àpò ìrẹsì òkèèrè tó ju 2,000 lọ àti àwọn ohun mìíràn tí kò bófin mu tí iye wọn ju bílíọ̀nù 3 lọ nípasẹ̀ àwọn ìgbésẹ̀ tí wọ́n gbé kalẹ̀ lórí ìmọ̀ràn àti ìwádìí. Ó tún ṣàlàyé pé láti January ọdún 2026 títí di báyìí, ẹ̀ka náà ti fa oògùn olóró tó ju 2,260 àti àpò cannabis sativa tó tó 198 lé àjọ NDLEA lọ́wọ́ fún ìwádìí àti gbígbé lọ sí ilé ẹjọ́. Ó ké sí àwọn ará agbègbè náà láti sowọ́pọ̀ pẹ̀lú àjọ custom láti gbógun ti ìwà ìbàjẹ́, fàyàwọ́ àti kíkó àwọn oògùn olóró tí kò bófin mu wọ orílẹ̀-èdè Nàìjíríà.